Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí alára kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó sì jẹ́ pé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu tí a wà. A kúkú dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹsì fi ń wò wá kò ní fọ́, etí tẹsì fi ń gbọ́ wá kò ní dì. Èmi náà ni oníròyìn fún ti òní, Ajíbádé Emmanuel ọmọ Olúwatómọ̀. Àkórí ìròyìn yàjóyàjó tí mo mú wá tọ̀ yín lónìí ni Gómìnà Edo ti búra láti gbé ìgbésẹ̀ líle sí ọ̀rọ̀ àwọn ajínigbé. Gómìnà ìpínlẹ̀ Edo, Sẹ́nitọ̀ Monday Okepolo ti tún jẹ́ kó ṣe kedere pé ìjọba rẹ̀ kò ní faramọ́ ìwà àjínigbé àti àwọn iṣẹ́ ọ̀daràn mìíràn ní ìpínlẹ̀ náà. Nígbà tó ń bá àwọn ará ìpínlẹ̀ náà sọ̀rọ̀, gómìnà náà sọ pé ààbò ẹ̀mí àti ohun ìní àwọn ènìyàn ní ọ̀kan lára àwọn ohun tó ṣe pàtàkì jùlọ fún ìjọba rẹ̀. Ó sọ pé àwọn ajínigbé ti ń fa ìbànújẹ́ àti ìbẹ̀rù bá àwọn ará ìlú. Èyí sì ni ìdí tí ìjọba fi ń pinnu láti gbé àwọn ìgbésẹ̀ tuntun kalẹ̀ láti dín ìṣẹ̀lẹ̀ náà kù. Gómìnà Okepolo tún sọ pé gbogbo àwọn tí wọ́n bá mú nínú iṣẹ́ ajínigbé yìí yóò dojú kọ òfin láìsí ojúsàájú. Ó fi kún un pé ìjọba rẹ̀ yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọlọ́pàá, ọmọ ogun àti àwọn ẹ̀ka ààbò mìíràn láti lè mú àwọn ọ̀daràn kúrò ní gbogbo agbègbè ìpínlẹ̀ Edo. Ó tún rọ àwọn ará ìpínlẹ̀ náà láti máa fún àwọn ẹ̀ka ààbò ní ìsọfúnni tó yẹ nípa àwọn ènìyàn tàbí àwọn ìṣẹ̀lẹ̀ tó bá dàbí ohun tó bá léwu. Gẹ́gẹ́ bí gómìnà náà ṣe sọ, ìjọba kò lè ṣe iṣẹ́ ààbò nìkan. Ó ní ìfọwọ́sowọ́pọ̀ láàárín ìjọba, àwọn ẹ̀ka ààbò àti àwọn aráàlú ni yóò mú kí ààbò tuntun lágbára. Ní àwọn oṣù tó kọjá, ọ̀pọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ajínigbé ni a ti ń gbọ́ ní oríṣiríṣi àgbègbè ní Nàìjíríà. Ìdí nìyẹn tí ọ̀pọ̀ ènìyàn fi ń fún ìgbésẹ̀ tó lágbára láti ọ̀dọ̀ àwọn alákòóso. Ọ̀pọ̀ àwọn ará Edo ti fi inú dídùn gba ìpinnu gómìnà náà. Wọ́n ní wọ́n ti retí pé àwọn ìgbésẹ̀ tuntun yóò mú kí àwọn ènìyàn lè rin ìrìnàjò wọn láìsí ìbẹ̀rù. Láti ọwọ́ àwọn ẹ̀ka ààbò, wọ́n sọ pé wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun láti tọpinpin àwọn ẹgbẹ́ ajínigbé tó ń ṣiṣẹ́ ní àwọn agbègbè kan. Wọ́n sì ṣèlérí pé àwọn ìsapá wọn náà yóò máa bá a lọ. Ní báyìí, gbogbo ojú ń wo bí àwọn ìgbésẹ̀ tuntun wọ̀nyí yóò ṣe ràn wọ́n lọ́wọ́ láti dín ìṣẹ̀lẹ̀ ajínigbé kù ní ìpínlẹ̀ Edo àti láti mú àlàáfíà bá àwọn ará ìlú. Ìyẹn náà ni ìròyìn wa lórí ìgbésẹ̀ tuntun tí gómìnà Edo ń gbé lòdì sí àwọn ajínigbé. Báyìí náà sì ni a rí mọ́ fún ìròyìn ti òní. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ. Ó dàbọ̀.
mẹ́rìnlélógún bàbá gbogbo.